again, this is Koiki Media, bringing the world closer to your doorsteps. As you can see, it is just coming up to 10 minutes past 8 a.m. 18th of August 2023. If this was Nigeria, you will see mosques, churches litter all over the place, while in Europe everyone is thinking of innovation, setting up businesses, changing lives, compared to Nigeria, where almost every buildings have now been converted to church. Security, very, very important. As you can see, everyone, safety is unique. Also, as we say, until we all understand the reason why we say we want Yoruba nation, some of those reasons is because we want to live in a society that has opportunity, security, religious tolerance, culture, respect. We don't want to live in a society where we are scared. Once again, when people say, why do we want to break away from Nigeria? It's because religious tolerance is not accommodated, culture is being disrespected, our identity is being taken away from us. Once again, this is Koiki Media, bringing the world closer to your doorsteps as we continue to educate and enlighten as many of you around the world, Yorubas and non-Yorubas, and friends of Nigerians, while the Yorubas are asking for right to self-determination. Mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí níbikíbi tẹ́ bá ti ń láǹfààní àti wo àwòrán yìí. Bí ẹ bá ṣe rí báyìí, ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní àárọ̀ yìí ní èní ní 18th of August 2023. Níbi tí olúkálùkù ti ń lọ síbi tí ó ti máa jẹ jíjẹ múmu ẹ̀, kò sí church, kò sí mọ́ṣáláṣí, gbogbo àwọn ibi tẹ́ ń wò yìí, ilé iṣẹ́ ni gbogbo ẹ̀ pátápátá. Bẹ́ẹ̀ náà ṣe ń wò kẹtẹ́ ń wò sàlẹ̀, ibi ìbàyẹ̀ ló ń pè ní Bishop Gate ní Liverpool Street EC3. Gbogbo àwọn building tẹ́ ń wò yìí, ó sọ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń lọ síbi iṣẹ́. Ìdí tí àwa náà ṣe ń sọ pé bí a bá gba òmìnira ilẹ̀ Yorùbá tí a dá dúró, ìyẹn ò ní kí church máa wà, ìyẹn ò ní kí mọ́ṣáláṣí máa wà, ìyẹn ò ní tí oníṣẹ̀ṣe máa wà, àmọ́ olúkálùkù á lè máa ṣe tiẹ̀. Ní Nàìjíríà ti tèní, àwọn ẹ̀sìn kan máa fi ẹ̀sìn tí wọ́n fi disturb àwọn ẹ̀sìn tó kù. Gbogbo building pátápátá ni wọ́n ti sọ di church àti mọ́ṣáláṣí. Ṣé bí a ṣe fẹ́ máa bá lọ náà lélẹ̀? Ìdí tí àwa ṣe ń sọ pé bí a bá ṣì dúró sínú Nàìjíríà, bá ṣe máa rí àwọn àwòrán yìí nìyí, torí pé kí ni Nàìjíríà kò ń ṣe ìlú kan. Àwọn òyìnbó aláwọ̀ funfun tí ẹ̀ ń wò, tí ìjọba wọn ní 1914 ni wọ́n pe ọ̀dọ̀ wa ní amalgamation. Ṣé rí gbogbo àwọn iléeṣẹ́ tẹ̀ ń wò yìí lọ́tún lọ́sì, ibẹ̀ ni wọ́n ti ń control tó ń lọ lágbàáyé. Àwọn ń jẹ mùdùnmúdùn, wọ́n ti fẹ́ káwa jẹ mùdùnmúdùn. Ìdí táwa kan ṣe sakú pé àfi tí a bá tẹ̀lé bàbá Akíntóyè àti Chief Banji Ayilóge, ẹ tẹ̀lé YSDM, www.ysdm.org bí ẹ bá fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká dáwọ́ bo Yorùbá nation ká lè tẹ̀síwájú, kí lọ jíwájú kó lè wà. Koiki Media lẹ́ẹ̀kan sí, bringing the world closer to your doorstep. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ máa tẹ̀lé wa ká lọ ní gbogbo ibi tí ẹ bá ti ń wò wá, tí ẹ ti ń gbọ́ wa lórí ètò Koiki Media, níbi tí a ti ń mú ètò wá fún yín nípa bí nǹkan ṣe ń lọ ní ìrìn àjò Yorùbá nation. Lágbára Elédùmarè, gbogbo ìgbà bó bá ṣe ń lọ, bó bá ṣe ń bọ̀, a máa fi tó yín létí. Ṣé rí àwọn engineer tó ń bẹ nísàlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa nílé lọ́jọ́ engineer tó ń gùn ọ̀kadà káàkiri torí pé wọ́n ti gba ògo yín. Ògo ilẹ̀ Yorùbá wọ́n ti gbà kúrò lọ́wọ́ wa. Ẹ jẹ́ ká ṣe kíákíá, ká gbògo wa padà, káwa náà lè ṣe kíni, ká lè rí ògo yẹn lò. Láṣẹ Èdùmàrè. Koiki Media, bringing the world closer to your doorsteps.